solo loco. Oh solo loco. Àìsílé olóngìní ilé di ilé èkúté. Ṣebí wọ́n ní bọ́lọ́jẹ́ ò bá kú oríta ò léwu koríko. Ayé ṣòro ẹni àníkó kíni lẹ́yìn ló fẹ̀gún sọ́wọ́. Àṣeun dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni tó tún ń gbà ní. Ẹni àníkó fẹ́ni lójú tó bàtà sẹ́nu. Ètùmàrè gbà wá lọ́wọ́ àfojú fẹ́ni ọ̀hún. Kò sólókò lóko. Bírọ̀bá lọ́lọ́gún ọdún ọjọ́ kan lòtítọ́ bá igi àbáfẹ̀yìntì ẹ̀gún ló fi ṣẹ̀ṣọ́ ìmùtẹ́rí ẹni kàkó jálè gbòòrùn àṣebí o bí kò ilé ò bá pa nítòde o lè wọlé tán mi o ìmùtẹ́rí ẹni kàkó jálè gbòòrùn àṣebí o ìmùtẹ́rí ẹni kàkó jálè gbòòrùn àṣebí o. Sólókò lóko. Mistake. Daddy, in as much as I hate to admit it, but I feel this is Fela coming back. Fela? Yes. I think so, Dad. Well, they are originally. Fela lè padà o. Ah, kábíyèsí. Mo rí pé kábíyèsí mo wá ní pé kí ẹ jẹ́ ká kábíyèsí. Kò wá lè finú tán ẹ. Ẹ finú tán ẹ. Kò wá lè ṣoore fún yàn. Mo ti ṣoore. Ètò wa jókòó tì. Mi jókòó. Mi tẹ̀tẹ̀ yẹn ò da omi tẹ̀tẹ̀ yẹn. Ó dàbọ̀ wá tí ń lọ nìyẹn. All right then. Daniela, come and say goodbye to mom. Well, mommy is busy, Daniela. Oh yeah. Daniela. All right, darling. Okay, that's enough so that you won't be late. Yeah. Bye, Mom. Bye, darling. Or later I'm going. Actually, ma padà wá tí ẹ bá ti lọ síbi tí ẹ lọ ṣe ma padà wá sílé. No, we're not appointment with the client's call. Okay, it's fine. Get a nice day. All right, now she might. All right. All right, yeah. Just be calm, okay? Is she? Oma's stable. No problem. At least deputy she will be to push. Yeah. Is she gone? It will be fine. Thank you. Yeah. Mommy, am I worried? It's going to be all right. I'm just. Don't tètè máa lọ jàre. I'll come back. Wọ́n ti béèrè ọmọ pẹ̀lú daddy. Hello, what are you? They're fine, you're all fine. Pẹ̀lẹ́. Ẹ ṣé. Bá mi kí wọn tó bá délé. Kò sí
Ṣọmọ mi ṣàṣe dáadáa. Fine, má ṣiṣẹ́. Ẹ má worry iṣẹ́. No problem. It's going to be fine. Ẹ ṣé dia. Wọ́n pẹ́ ṣe gan ni. Yes. Màá pè ẹ́ ṣùgbọ́n. All right, mommy. Bye. Ma. Ṣé mo rò mí? Yes, please. Mo ń bọ̀. In Akute. Future over. Future leader. Future premier. There's water for you. Thank you. Thank you. I can keep that. Yeah. 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 Son. Yes. No problem. That's right. Surely possible, Sha. Kí ni ẹ? Ọ̀rọ̀ yìí ẹ̀yin nìkan ni mo lè sọ fún. Ó ti ń gbé mi nínú, mo ti ń ṣùpọ̀, but mi ti ẹ̀ need that courage to call anybody and discuss about it. But nígbà tẹ́ wá sí tẹ́ sọ pé Láolú àti Dèjì wọ́n ti ní issues. Then I think that's suspicious. What? Can you be more specific? Can you? Sam, ṣé ó lè possible ṣá? Mo ń gbọ́. Ó sọ nǹkan kan. Mo wò pé kò ṣe pé mi ò lè sọ pé mi ò rí wọn ní compromising condition rí, but àwọn nǹkan kan wà tó ṣẹlẹ̀ láàrin Yétúndé àti Dèjì tó dẹ̀ ṣe ń yà mí lẹ́nu. For example, ìjọ́ tí Dèjì ní one of his attacks, Yétúndé ló gbé lọ sí hospital. Òun náà ló tún wá lọ ń wò ń bẹ̀. I mean, nígbà tọkọ mi sick tó láta tèmi ìyàwó ọmọ tó wá jẹ́ pé Yétúndé ló gbé lọ sí hospital. Now the question is, níbo ni wọ́n jọ wà tó fi wá jẹ́ pé ó ní attack Yétúndé ló ń gbé lọ sí hospital? Ìgbà tí mo dẹ̀ rí Yétúndé tí mo béèrè lọ́wọ́ ẹ̀, ó kàn wí àtàmọ́ mo wá dúró pé kí Dèjì náà dé. Ìgbà tí máa fi béèrè lọ́wọ́ Dèjì, òun náà kàn bẹ̀rẹ̀ sí ní sọ̀sọ̀kúsọ ni. Nígbà tí máa fi kó gbogbo ẹ̀ mọ́ra wọn, kò tiẹ̀ jọra wọn rárá. But èyí tó wá ń jẹ́ kí wá ṣùpọ̀ gọ́gọ́gọ́gọ́ ni wípé nígbà tí Fẹlá kú, Sam, kò lè possible náà.
ẹ má bínú I think I've been orí mi ọlọ́mọ ayẹ̀kọ́ rí wáyé ó dẹ̀ pé mo ń ra àwọn èròkòrò kan kò lè possible I'm sorry to waste your time. I called you here and èmi náà rí pé mi ò ní point ẹ má bínú. Olúwa rẹ̀ mi lẹ́kún sórí kò sí nǹkan tó wrong bó ṣe ronú yẹn àti ibi tó rò gbà but Dèjì tèmi mọ̀ Dèjì ò lè ṣe bẹ́ẹ̀ Dèjì ò lè ṣe bẹ́ẹ̀ so I'll just tell you to just relax, okay? Bọ́kọ̀ ẹ̀ kúrò ń bẹ̀ fẹ́ lọ́kàn balẹ̀, alright? Okay. Èmi náà wọ̀ bẹ́ẹ̀. Jẹ́ kí mi máa padà sí chamber. Alright. Fọkàn balẹ̀, okay? Kò sí nǹkan kan, alright? So, àtọ́jú ara ẹ o. Mo ṣì máa bá wọn là lọ́la, mo mọ̀ yẹn ò dá mi lójú. Mo ṣì máa bá wọn gbà. Bọ̀rọ̀ kìíní. Abiyesi. Bóòni. Abiyesi. Yeah. Good to see you. Yeah, same here. Jókòó. Yeah. Jókòó. Ṣé kò rẹra? Kò rẹra jù. Kí ló jẹ́lẹ̀ ó pè mí bò ń bọ̀ náà? Abiyesi, mo láti máa pè ní tó máa wá sílé ọ̀rẹ́ mi. Lábí mi ojú ọ̀rẹ́ ọba mọ́. Mo fẹ́ mọ̀ ni. Well, mo fẹ́ sọ̀rọ̀ kan ni. Sọ̀rọ̀ ẹ̀ kò sí wàhálà. Well, Kábíyèsí, this is it. Mo mọ nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti Prof. Nǹkan kò ṣẹlẹ̀. Àbí nǹkan tó ṣe pè mí nìyẹn. Oh, not really. Mo ti sọ yóò yẹ kí n máa pè tí bá dẹ̀ débi tí máa bá yín máa dẹ̀ mọ̀ pé mi ni mo rìn rìn àjò. Kò sí nǹkan. Pé kò sí nǹkan kan rárá. But ó ń ṣe mí bí wàá jẹ́ pé nǹkan wà ní instinct ló ń tì mí. I mean, I keep having this feeling pé nǹkan kan ń ṣẹlẹ̀ tí ó yé mi. Kò sí nǹkan kan ṣùgbọ́n gbọ́ngàn ṣe ń sọ̀rọ̀ ẹ̀. Bí pé kí nǹkan wà ní o, nígbà tí ò sí nǹkan. Ṣé kí wọ́n sọ pé nǹkan wà ní? Kò sí nǹkan kan. Very well, tẹ́ bá sọ pé kò sí nǹkan kan, mo ti gbọ́. Kò sí anything. Well, thanks for asking anyways. Ó ṣe. But wo pé kí n lọ pàkúrọ̀ o. Torí pé wọ́n sọ fún mi pé wọ́n ni mo ṣe sọ, otherwise ó yẹ kí n lọ parada kí n máa lọ straight ni. Well, I'm appreciating. It's all right. Ẹ jẹ́ kí n excuse yín kẹ́ lọ ṣe kí n ṣe. Èmi náà a máa sọ lórí fóònù báyìí náà. The law. Kábíyèsí, ǹjẹ́ mọ̀ pé ó rẹ̀ Dèjì díẹ̀? Ó wà ní bed, ara ẹ̀ ò lè rárá. Ẹ máa wá wò pé bí mo ṣe ń lọ ẹ àbí ti máa mọ̀ láti pàkúrọ̀. Ìyẹn máa dáa. Máa wá wò. Ó máa appreciate ẹ̀ gan. Máa lọ wò. All right. The law. Kábíyèsí. Ẹ̀lẹ́kù ló. Jẹ́ kí n máa lọ, let me excuse you. Báwo ni ọ̀rọ̀ ti gómìnà wa ìyàlú wa? Ọwọ́ iná ló wà. Ọwọ́ Ọlọ́run ni wọ́n àmọ̀ fáwọn làwọn wá ní. Lágbára Ọlọ́run. Àwa ni. Lágbára Ọlọ́run. À ń ṣe gbogbo tí ẹ ká ṣe. Okay. Jẹ́ kí mi lọ change. Okay. All right o. Enjoy the day. O ṣeun. All right. Thank you. Bọ̀rọ̀ kìíní. So, báwo lára ìṣeré ń sẹ́yìn? Débì ní tó bá jí pé máa wà òkè. Well, èmi ń lọ pàkúrọ̀ níná. Mo kàn ní kí n kàn sáré yà kí n wo bí ara ẹ̀ ṣe ṣe. Bóyá màá pè tí n bá dàn. Kábíyèsí, ẹ ṣé. Ẹ jọ̀ọ́, mo gbọ́ ìròyìn kan ni
wọ́n ní kété tí ẹ̀yin àti ẹ̀tẹ́ ní gbólóhùn àsọ ló ní attack tó ní láàárọ̀ yẹn. pẹ̀lẹ́ díà pẹ̀lẹ́ òtítọ́ náà òtítọ́ kí wọ́n ti ní kò relax ni o calm down pẹ̀lẹ́ òtítọ́ wọ́n ti ní kó má wò kọjú o èmi náà kó má wà òkè pẹ̀lẹ́. Bọ̀rọ̀ kìíní. Oye, hello. Yóò dáa fún yóò dáa fún oje ẹlẹ èyàn olóye ọ̀tún ilé ńkọ́ ẹlẹ o ajípa bóò ni lúkòsì mi nìkan kábíyèsí kan lúkòsì kan náà ni ẹkùlù yóò sì dáa fún yín ṣé ẹ mọ̀ pé oyè bọ́ba jírò tá a máa ń jẹ tẹ́lẹ̀ àkànṣù ẹ̀ torí àwọn egbogbo náà lẹ́mọ̀ díẹ̀ mo ti wá ń rò wípé ká dá padà ṣùgbọ́n ó kọ tuntun láà máa pè tó bá jẹ àní pè ń bọ́ba jírò mọ́ a máa wá pẹ̀lú ẹ̀ ní àjírọ́ba bẹ́ẹ̀ ni àjírọ́ba kárin àpọ̀ iye ní iye ní àbí ẹdí mo dẹ̀ ti olùkọ́sí gbogbo díẹ̀ ní jíjẹ ká mú wá kankan náwó mọ́ kankan ẹdí mo wá yàn yìí òdú ni kì í ṣàìmọ̀ fọlọ́kọ ìwọ pé ẹdí mo ní ó dúró mẹ́wàá. Kábíyèsí o kábíyèsí o ẹni tí ó jẹ́ nù kábíyèsí o ẹni tí ó jẹ́ nù yóò dà fún ọ ọ̀tọ̀kìtọ́kì ọkùnrin yóò dà fún ọ. àjírọ́ba tuntun wá rèé kábíyèsí o kábíyèsí 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 yóò dà fún ọ. àṣẹ 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 kọ̀wá ní ṣèwọ náà ní ìkọ̀lùkù àṣẹ àṣẹ àsìkò tí wọn náà ju ìyẹ̀lẹ̀ rí ó dùn àṣẹ náà ní ṣe ọkọ̀ ní sọ ọmọ rẹ̀ àṣẹ àṣẹ àfi yóò rojú yóò sì ráyè. àṣẹ àṣẹ kábíyèsí àti gbogbo ẹ̀yin ìlú mòye lórúkọ gbogbo mọ̀lẹ́bí tèmi náà a máa lóore o a sì ń dúpẹ́ lọ́wọ́ ìlú àwa ń ṣèlérí fún yín pé láṣẹ Elédùwà mo ní dojú tì yín mo sì dúpẹ́ lọ́wọ́ yín kábíyèsí ẹ̀kọ́ àjẹpẹ́ kábíyèsí o yóò dà fún ọ kábíyèsí o yóò dà fún ọ ó rí jẹ. kábíyèsí. Tracy ṣé bàṣà máa rí alẹ́ lẹ́yìn ni. Kí ló dé? Kò bú yìí kún ẹ àbí? Because it's a public place. Kò jẹ́ kí status olówó ẹ ṣó dáadáa. Come on. Ṣé àméjì là nílé, okay? So why here? Be better. Tracy, mo mọ̀ pé o ní many reasons láti bínú sí mi. Ọmọ tí ń bẹ̀ now. I keep apologizing, I keep begging, I keep pleading. Àbí? Bínú. Báyọ̀ ń ṣàrẹ̀ now. Ọmọ
wà ní mọ́tò. And he's not ready to get down from the car. Why? Okay. But actually, kíni. Ó dẹ̀ ní sùúrù náà. Sùúrù. Ṣé o mọ̀ pé látìgbà tó ti dé àti sọ̀rọ̀? Ọ̀rọ̀. Èmi àti ẹ lọ́rọ̀ tá fẹ́ sọ ni ọ̀rọ̀. Why not? Ṣé bí ọkọ àti ìyàwó máa ń sọ̀rọ̀? Ọkọ àti ìyàwó. Èmi àti ẹ. What? Check phone ẹ. Mo send nǹkan sí ẹ. So, olówó orí ọkọ Yétúndé, ṣé mo ní attention ẹni sí? Wàá ṣàbá mi sọ̀rọ̀. Bọ̀rọ̀ kìíní. Gbogbo ẹ̀ ló hàn sí mi bí lákọ̀ọ́sí bá kọlà yìí hàn nú ọmọ ẹni. Gbogbo bó ṣe ń gbìyànjú àti yọwọ́ mi kúrò láwo gbogbo ẹ̀ pátá ni mo mọ̀ ṣùgbọ́n èmi tó ń rokú síre o n ò kú o àjọ lulẹ̀ yìí gbé kùsàkùsà ni. ẹ̀yẹ ṣọ́ ẹgbẹ́ bọ́dé ẹ̀dúró bẹ̀. Abẹ́sọ̀rí ní ti gé ọ̀gẹ̀dẹ̀ abẹ́sọ̀rí ní ti rèké oko tá a bá sọ mọ́pẹ́ báyìí lọ́pẹ́ sọ mọ́ ni ẹ mú ẹ di ẹranko bí ó rẹ̀ kọ́ kábíyèsí. Ọlọ́ọ̀lú. Wọ́n kó láàfin rẹ̀ àmọ́ ọjọ́ kan wà tí ojú èmi àti ojú ọkùnrin wa tí ò ní sí gbogbo àwọn pálapàla yìí ń bẹ ọjọ́ náà ló wà á mọ̀ wípé ẹran tá a bá fà tí ò já òun ni wọ́n ń pè námà ó mà ṣe o ìmàdò ìbá ṣe bí ẹlẹ́dẹ̀ àbàlújẹ́. My daddy is free. Rárá o. Ẹ jọ̀ọ́, Uncle Tom bá tẹ́lẹ̀ ńkọ́. Ṣé mo ṣe wọ́ọ̀dù wọn ni? Àjọ jẹ ní ìkọ̀kọ̀, àjọ mu ní gbangba, àjọ ń jẹ gbádùn ayé. Imú o máa níka o, à ń gbóòórùn ara wa, ò jẹ́ agbóòórùn aṣebi. Ẹni a ní ó fẹ́ ni lójú, ata ló fi sẹ́nu, èyí a ní ó kí ni lẹ́yìn, ẹ̀gún ló fi sọ́wọ́. Ẹni a fẹ́ la mọ̀, a ò mẹ́ni tó fẹ́ ni, ara la mọ̀, a ò mọ̀nú. Yé o, ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o.